abẹ́yẹ ẹ má bọ̀ padà bẹ́yẹ ẹ má bọ̀ bẹ́yẹ ẹ má bọ̀ ẹ ní sùúrù ẹjọ ní bàbá yìí ní bàbá yìí ní bàbá eléyìí bàbá ó dàbà o mo kì í ẹ mọ̀mọ́ ṣe ẹ ní sùúrù ẹ mọ̀mọ́ ṣe o ó yá àwọn ọmọ fẹ́ kàn yín wò ṣé kàn yín ẹ bá ti yín o ṣé o tó ti ń yà ó yá ẹ̀bùn tí ẹ bá yín gẹ́gẹ́ ṣe gbé lọ́wọ́ wọn kì í níyàn gẹ́gẹ́ ni kí ló dé. Asaki wà lára sẹ́ẹ̀. ok Asaki wà lára kìíní yẹn bọ̀dà kí ló dé ẹ fi yan ẹ fi sí mi ẹ fi sí bọ̀dà ẹ fi sí ẹjọ yẹn pọ̀ ẹ fi sí lójú mi Asaki kẹ ẹjọ ẹ fi mí sí bọ̀dà ọ̀rọ̀ yìí wọ́n dáná tí wọ́n gbà báyìí lóru tí wọ́n ná wọn tí ń nìyẹn lára tí màálù wọn tí wọ́n lè sáré. bí ibo ló ṣe ṣẹlẹ̀ ó yá a lọ sórí ilẹ̀ a lọ sí orílẹ̀ dájú. ẹ bá ń gbélé wọn lọ́wọ́ bá ń gbé bá wọn. Bọ̀dà n ò ní fún yín mọ́. Ẹ má parọ́ mo lẹ ti jogún oògùn. Ilé ìyá mi àti ilé bàbá náà ni. Lẹ ti jogún oògùn. Bẹ́ẹ̀ni. Wọ́n wá gbélé yín lọ́wọ́. Bẹ́ẹ̀ni. Bíi ti bò. Nígbà tó lọ́n bá ti kọ́ mọ́yàn tó lọ́n bá ti kọ́ mọ́yàn pé àríwé kan lọ ẹ̀mí yẹn lè jákàndá ńlá ìwáyé àti ìyá méjì tó kù bẹ̀ àìwáyé amọ̀rò tú nígbà tá a jákàndá náà ni kí ọlọ́fin kankan jìn kéèyàn nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Ìgbà tó náà wá fi ìbọn jí oògùn jíǹkì yín gẹ́gẹ́ bí oògùn ṣé ẹ lè yẹn bọ́. Eléyìí àfipọ̀ kẹrẹ́ nùgbò ni. Ẹ dẹ̀ nípa. Mi sùn nǹkan kí n tó yìn. Bí ti bò ẹ dúró ẹ yìí sùn kankan tó yìn kò sí lákọ̀ mo fẹ́ kẹ́ bá ń kí bọ̀yìn kẹ́ ti ẹ̀yìn wò lójú ẹ dákọ̀ wọ́n mọ̀ pé ẹ lọ́ bá ń kí mo fẹ́ kẹ́ ẹ̀yìn lójú mi bọ̀dá mi ẹ jẹ́ kí n mọ̀ ṣe ń ta fífún ẹ lọ kí bọ̀dá mo fẹ́ fi jára ọ pé bọ̀dá ilé aládìí mo nábà mi rí tí mo wá sọ́dọ̀ ẹ dúró ilé aládìí iṣẹ́ yẹn ọ̀yẹ̀ káàdé báyìí lè ra ẹni sùúrù mo wá fún gan mo ti pín gan ẹni sùúrù ẹ wà nínú àwọn ìlú ẹ̀kọ́. Bẹ́ẹ̀ ni èmi ni general commandant OPC èmi ni general commandant fásitì ní ìmọ̀ra ẹ̀kẹ́. ẹ dẹ̀ lọ ẹ má jáde lóru. Tílẹ̀ bá sún ẹ̀sìn báyìí mo ń lọ bí sẹ́ni. náà kò lè tó bẹ́ẹ̀ yẹn no ẹ mọ̀ kan tó ṣẹlẹ̀ ṣe rí ẹ má pẹ̀lú ayé lákàdá tẹ bá pẹ̀lú ayé lákàdá dùn mí ṣé kí n sọ reason gbogbo yẹn lákàdá ibi tọ́lọ́ ń dé olúkálùkù sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ dúpẹ́ bọ́lá ń ṣe dá yín ṣé n sọ kíní kan fún yín ẹ máa láwọn ọ̀rọ̀ náà lè ṣe pé ṣé mo parọ́ ni tí gbogbo ẹ̀ pé ṣé n sọ kíní kan fún ẹni tó pé nìyí bọ́lá ń ṣe sọ pé fẹ́ wáyé ni ṣẹ́gẹ̀tì bẹ́ẹ̀ lo 80 láyé ọlọ́run ni máa lò lọ náà bẹ́ẹ̀ lo 90 máa lò lọ náà àwọn ọ̀rọ̀ yín ti kú àbẹ́ ẹ̀ ti gbọ́ pàwọn ọ̀rọ̀ yín kú kíní kan wá yà mí lẹ́nu alọ́kọ̀ yín níbàyí bẹ́ẹ̀ ni a máa bí nígbà míì. Iṣẹ́ ọdẹ bàbá mi bàbá ìyá mi kan ọdẹ ni ilé ìyá mi lè san náà lè san mo sì jogún ẹ̀ mo jogún ọ̀nà kejì mo tún wá jogún ẹ̀ káàkiri lọ ọ̀nà bàbá mi náà tún ní tàbá débi kan tàbá bá gbàlagbà bí kan ọmọdé bẹ́ẹ̀ ni ọmọdé ọ̀rẹ́ rẹ̀ lẹ̀ á ní tẹ̀lé bàbá gbà ibẹ̀ làgbà ìwọ ọmọ ẹ̀yà gbà láàánà fi nǹkan kún nǹkan náà nìyẹn bẹ́ẹ̀ ni sà. a jẹ́ pé ìṣẹ̀ntàn kàdédé kì mọ́lẹ̀ tán àti ìgbẹ́ Ọlọ́run má jẹ́ bíi ti bó ṣó ti ṣẹlẹ̀ rí ṣó ti ṣẹlẹ̀ rí. àwọn lè ti kí mi rí lóru tá tó 40. bó ló ṣe ṣẹlẹ̀ ẹ kí gbogbo ẹ tiẹ̀ kọ́kọ́ bá ń dákọ̀ yín fún gbogbo ọmọ yìí.
mo kí gbogbo aráalé, mo kí gbogbo ọmọ Nàìjíríà tó bẹ lóko àti lẹ́yìn nílé lóko lẹ́yìn odi lágbàláyé gbogbo yín. Orúkọ tèmi ni Èlòkọ Màrélù láǹpẹ ní Tìmí Ṣàngó Dàgbàgún lọ Mọdákẹ́kẹ́, General Commandant OPC Fásihùn tí mo ti jẹ́ Ìró Ẹkùn, tí mo jọmọ lẹ́yìn Ìgbòho Òòṣà. Ẹ mọ Sunday Igboho àbọ̀nbẹ̀ lọ́tọ̀ bóun náà ṣe pè mọ́lẹ̀. Mo wà ní ọ̀gá mi ló pè mí, mo ń sọ́gbà adìẹ rẹ̀, so wọ́n wá pè mí pé àwọn olè ti dé ọ̀dọ̀ òun. Ọdẹ yín kọ́ ọ̀nà ìwà bíi iṣẹ́ òkè mò ń bọ̀, so kò sí mẹ́sìn mo fẹ́ gbé. Wọ́n á rí i pé ọ̀nà tí màá gbà kò jìnnà kò ju bíi òpónà 3 sí inú ọgbà adìẹ bí mo sọ ní pósí èyí tí mo wà. Mo ní láti gbìyànjú dé. Nǹkan tẹ́ yìnbọn sí rèé o. Ọ̀dọ̀ wọn. Mo fẹ́ gbé kó n bẹ kí màmá lọ pa ẹ o. So mo ti wá gbìyànjú tí mo dé ọ̀dọ̀ wọn, àsínú ọ̀gẹ̀dẹ̀ tí mo wà, àsáwọn ẹrúkú wọ́n ti wà níbí bẹ́ẹ̀. So mo ti ń pè pé ọ̀gá mo ti wà ní ẹ̀yìn, mo ti wà lẹ́yìn kankan, so wọ́n ti bò mí mọ́lẹ̀ nìyẹn. Wọ́n bò ìmọ́lẹ̀. Bẹ́ẹ̀ ni mo sáré. Ẹ̀yin mélòó ni? Èmi nìkan. Irú ìbọn wo lẹ gbé lọ́wọ́ pumping? Mi ò tiẹ̀ gbé sákàbla, mo gbé dání níjọ́ yẹn. Bí pé kẹ́kẹ́ sá bò ìmọ́lẹ̀ pé àwọn gbé ẹni. Bẹ́ẹ̀ ni wọ́n bò mí mọ́lẹ̀, so wọ́n sábù kàn mọ́lẹ̀. Ìdá wọ̀nyí bá yẹ jùlẹ̀. Mi jùlẹ̀. Ọjọ́ rí. mo sá dì mọ́ pé àmì tó dáì sí wọ́n ti ń tìka fún kankan. Wọ́n dẹ̀ yìnbọn sí náà. Wọ́n ti máa ń sá mi àyìn kò sí nǹkan tó fi ṣe mí. Mi á rí i pé mi ò fi yẹn lẹ̀, wọ́n ti sá lọ nìyẹn. Á wọ́ èmi àti ìyókù, á wọ́ mi láti síbi òkú náà yẹn, mo fi lẹ̀ o. Ìgbà tó wá rí i pé ọlọ́pàá ti ń bọ̀, tó bá ti dúró pé mọ́tò ọlọ́pàá ń bọ̀ ni wọ́n gá mi fún ọlọ́pàá ní sáyà lásàmù kan yẹn lẹ̀. Ọ̀dà tẹ bá wò dáadáa, ẹ sọ̀rọ̀ kan náà lẹ́ẹ̀kan mo ní kẹ bó lẹ ti mọ Sunday Igboho. Bó lẹ ti mọ wọn. Mọdákẹ́kẹ́ ni. Ọ̀nà tó bá ń wò báyìí wọ́n dá yín mọ̀. Àjọ máa ń pàdé ní owó ọ̀kan dáadáa. Bí ibo o, ẹ má dàkọ̀ ìlú kankan o, bí ibo. Ẹ mọ̀ pé ìgbà tí wọ́n máa ṣe fàájì ní ọ̀dọ̀ àbáyọ tó ń kọ́ mẹkáníìkì lọ́wọ́, bẹ́ẹ̀ ni ní alápàtà O2 ọ̀gá mi olómúdọ̀ yẹn Vigilante Yasala, sọbẹ̀ wá tí wọ́n ṣe fàájì tó ń tọ́jú àmọ́ra nìyẹn. Bọ̀ síwájú sí náà, tá a bá wà ní travel náà, a tún máa pàdé ní ọ̀pọ̀lọpọ̀ occasion. Tó bá rí wọ́n dá yín mọ̀. Dáadáa. Àwọn fíìmù wo lẹ ti ṣe rí? Lọ́pẹ́ tẹ bá gbọ́ táwọn yẹn bá gbọ́ fíìmù ẹ̀rọ bá wọn. Ṣé fíìmù pọ̀? Mo tó ní mọ̀ pé fíìmù búkú wà lọ́wọ́. Mo máa ya fíìmù. Fíìmù kan ni mo ń sọ. Àwọn fíìmù tó jẹ́ pé tó dé le díẹ̀. Bàbá ìjẹrin kan pò yìí. Bíi ti bo ilẹ̀ yẹn ó fẹ́ ìgbà tá a fẹ́ wọ bí mo wà lóru ìjẹrin so ẹ̀yin nìkan náà lẹ di bẹ̀ mú. àwa mẹ́ta ni ṣùgbọ́n àyùkọ wà bíṣẹ́ bọ̀ èmi nìkan náà ni automatic ni wà. ẹ̀yin nìkan irú ìgbà wo lẹ gbé dání? Ẹ sọ sí mi létí. Ẹ sọ sí mi létí. Ẹ má sọ̀rọ̀ yín lọ mọ̀ ń gbọ́ yín lọ bàbá mọ̀ ń gbọ́ yín lọ. Bí mo ti wá rìn bọ̀ mo kàn mú ìdààmú tẹ̀ mú dání, mo ti gbà ṣe ẹja wèrè ní. Ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o. Mo ṣe ẹja wèrè lọ́kọ́jà o. Wájà rí pé òrì lílé ń tiẹ̀ o, òrì lílé ọ̀dà ikú rè lílé pé pípé tó ti wà mí. Ok, wọ́n ti mọ̀ yìí pé olóògùn kan ni. Má ti ya nìyẹn. Bàbá ni mo fẹ́ kẹ́yìn o. Ẹ ní o. Ẹ gbé kámẹ́rà lọ́wọ́, ẹ mo fẹ́ kẹ́yìn o bọ̀dẹ́ wọ̀nyí. Ẹ mo fẹ́ kẹ́yìn. Má ti ya nìyẹn. Kíni mo fẹ́ kẹ́yìn sí? Ok. Kíni yìí ni. Ọya, àwọn ọmọ fẹ́ kẹ́yìn wò. Ṣé kẹ́yìn? Ẹ bá ti yín o, ṣé ọjọ́ tí ń yà? Ọya. Ẹ̀bùn tí ẹ bá yín gẹ́gẹ́ ṣe gbé lọ́wọ́. Àwọn kìíní yẹn gẹ́gẹ́ ni. Kí ló dé? Asaki wà lára sẹ́ẹ̀. Ok, Asaki wà lára kìíní yẹn. Bọ̀dà kí ló dé? Ẹ fi sí. Mi ẹ fi sí bọ̀dà ẹ fi sí ẹjọ́ yẹn pọ̀ ẹ fi sí lójú mi. Asaki kẹ. Ẹjọ́ ẹ fi mí sí bọ̀dà. Ọ̀rọ̀ yìí wọ́n dáná tí wọ́n gbà báyìí lóru wọ́n ná wọn tí ń lẹ́yìn lára tí màálù wọn tí wọ́n lẹ́yìn sáré. Bí ibo ló ṣe ṣẹlẹ̀ ó yá. A lọ sí orílẹ̀ dájú. Ẹ bá ń gbélé wọn lọ́wọ́. Bá ń gbé wọn.
Bọ̀dá n ò ní fún yín mọ́.